Ẹ̀yin èèyàn mi o, a kú ìwòyí, a kú bó ṣe ń lọ. Ná bá ní inú ọ̀sẹ̀ yìí la máa gbọ́ pé òkè láti last week láti gbọ́ pé wọ́n ní ọmọ Igbe. Kúkú mọ èyí tó ń ṣe. Bóyá wọ́n wà ní, àwọn kan ló wà ní Nàìjíríà, àwọn kan ló wà ní Abuja, àwọn kan ní ó yìí wà ní, kí ló ń jẹ́? Ó yìí wà ní Canada, àwọn kan ní wọ́n ti deport ẹ̀. Ọlọ́run ṣàlóní dédé. Wọ́n ní ó ṣàṣọ pé kí kábíyèsí wá welcome òun. Wọ́n ní kábíyèsí ò tiẹ̀ dá lóhùn. Nǹkan tó ń ṣe kábíyèsí ó pọ̀ jọjọ, pàápàá jùlọ. Gbogbo fìrìfìrì tán tún gbọ́, wọ́n máa ń gbọ́rọ̀. Wọ́n ní ikú Princess Adétúnjí pé ọwọ́ àwọn olórí, pé kò ṣe ẹ̀yìn àwọn olórí torí àwọn olórí láàfin pẹ̀lú gbogbo játijàti tó ń ṣe mọ̀nàmọ́ná tó ń ṣe fún kábíyèsí. Ṣé àwọn ẹbí ẹ̀ máa wá lajú lẹ̀ wọ́n á máa ṣe rádaràda, kí wọ́n máa fi rádaràda máa bá ọmọ ìyá wọn èyí tó jẹ́ kábíyèsí torí gbogbo nǹkan tó ń ṣe tùmọ̀pọ̀ bá tiẹ̀ mú kábíyèsí, ṣé gbogbo èèyàn ló tùmọ̀pọ̀ máa mú lẹ́ẹ̀kan náà? No now. Wọ́n ní Adétúnjí yìí, ìyẹn Prince Adétúnjí, wọ́n máa ní ó nífẹ̀ẹ́ kábíyèsí. Báwọn méjèèjì 5 and 6 ni wọ́n ṣe nífẹ̀ẹ́ ara wọn. Wọ́n máa ní ó nífẹ̀ẹ́ ara wọn. Àwọn méjèèjì dàbí ìbejì. At the end of the day, àṣé gbogbo nǹkan tó ń ṣe fún kábíyèsí láàfin, àṣé gbogbo kò ṣe ẹ̀yìn, bọ̀bọ́ yẹn máa ń dá sí ìyẹn Prince Adétúnjí. Àṣé wọ́n ti mú grudges ẹ̀ sínú. Wọ́n ní ìgbà kan tó bá gbogbo wọn wí rẹ́kẹrẹ́kẹ́, wọ́n tún gbógun tì í. Wọ́n ní wọ́n gbógun tì, wọ́n bẹ̀rẹ̀ sí ní bú, wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe pé gbogbo nǹkan tó ṣe Prince Adétúnjí, wọ́n ní kò ṣe ẹ̀yìn àwọn olórí láàfin. Ṣé ìyẹn ni kábíyèsí máa sọ wípé inú òun dùn pé òun fẹ́ welcome olórí Mariam àti àwọn ìbejì counterfeit tó fẹ́ gbé wá sáàfin? Ta ló fẹ́ gbárù ẹ̀? Ta ló fẹ́ ṣerú ẹ̀? Tí kábíyèsí bá tiẹ̀ ṣerú ẹ̀ náà, a jẹ́ pé àwọn òtùmọ̀pọ̀ yẹn tún ti ń ṣiṣẹ́ díẹ̀díẹ̀. Ẹ̀yin èèyàn mi, kì í máa ṣe kékeré. Wọ́n ní ọmọ Mariam, wọ́n ní kan náà àwọn ọmọ ìbejì ẹ̀yẹn ó wá ń sick, wọ́n gbé lọ sí hospital. Wọ́n dé hospital, gbogbo treatment tí doctor fún wọn ní kò sí ìtò ṣiṣẹ́. Wọ́n ní doctor yẹn wá sọ pé kí ló pé ó máa discharge ọmọ yìí, pé ó máa jẹ́ pé hospital lọ try ibòmíì o torí gbogbo effort òun lórí ọmọ yẹn pé kò sí treatment yẹn tó ṣiṣẹ́ rárá. Wọ́n ní for instance tó bá gbóná báyìí kò sí bọ́n ṣe fún ní treatment tó pé ara yìí ń gbóná jọjọ. Wọ́n lára yìí ń gbóná jọ. Wọ́n ní doctor wa ní kó wá gbé kúrò, bóyá tó bá rí ibòmíì tó bá tún gbé lọ torí òun ti try gbogbo possible. Wọ́n ní ṣe náà gẹ́gẹ́ bá ṣe gbọ́, wọ́n ní ọmọ yẹn tó from kinní kan to kinní kan. Wọ́n ní from hospital to hospital. Wọ́n ní báwo ètò mọ̀ ilé. Wọ́n nígbà tó sùn, wọ́n ní ṣe ló ń sá lebelebe tó ń sá síbi tó ń sá sọ̀rọ̀. Wọ́n ló wá pé nǹkan tá gbọ́, wọ́n ló wá pé Naomi kí Naomi jọ kó gbà wọ́n, kí Naomi gbogbo nǹkan tó fẹ́ fi sponsor Naomi kó wá gbàdúrà fọ́mọ yẹn because kì í ṣe nǹkan tí òun lérò ló ń ṣọmọ yẹn. Wọ́n ní spiritual attack ló máa jẹ́ o, pé kò sí gbogbo treatment tó ń fún ọmọ yẹn, pé kò ara gbígbóná yóò máa rọ. Wọ́n ní doctor àkọ́kọ́ discharge wọ́n lè ṣe kejì pé the same. So wọ́n ṣàfẹ́ kí Naomi wá gbàdúrà fún ọmọ wọn. Wọ́n ló ní kí Naomi jọ torí Ọlọ́run, wọ́n ló bẹ Naomi pé bó ṣe ń ké gidi gan pé kí Naomi jọ kó má yẹ kí kankan ṣe ọmọ yẹn, kọ́mọ yẹn má lọ kú, kí Naomi wá gbàdúrà fún kóun bí ìlú lórí àdúrà Naomi, kí Naomi wá ṣe, kí Naomi wá mọ̀.
wọ́n ní gẹ́gẹ́ bá ṣe gbọ́ wọ́n ní Naomi wá gbà pé Naomi wá fẹ́ travel o wọ́n ní Naomi fẹ́ lọ sí Canada kó lọ bá Mariam kó lọ gbàdúrà fún wọn wọ́n ní Naomi wá dé airport wọ́n ti ní problem wọ́n ròyìn wọ́n ló ní problem ní airport gẹ́gẹ́ bá ṣe gbọ́ wọ́n ní visa ò ṣe kinní kan ó kinní kan ṣe kinní kan wọ́n ṣà ní ó ní problem wọ́n ní kò ṣe ní problem kí lẹ pé Ọlọ́run pè kí ni nǹkan tẹ́ fi Ọlọ́run pè lọ́ba ní Naomi wọ́n á ní ṣe tó Naomi fẹ́ lọ tẹ́lẹ̀ bóyá kò rẹ́ni sí òun ní gbẹ́rẹ́ pàkọ́ wọ́n ní so Mariam ó gbójúgbóyà ó pe Naomi tí nǹkan bá ti kà wọ́n láyà tán ọ̀rọ̀ náà lọ́mọ tán ti rí pé iwájú wọn ò ṣe é lọ ẹ̀yìn wọn ò ṣe padà wọ́n wá rántí pé olùgbàlà kan wà níbì kan ṣáàní tí ò gba Ọlọ́run gbọ́ èṣù ló má gbàgbọ́ èṣù ọ̀hún gan-an tán gbàgbọ́ ìyẹn ò lè gbà wọn ló bá ní díàfọ́ kan lọ wọ́n ní díàfọ́ kan lọ bá Naomi kí Naomi wá rescue wọn láti ṣe kíni láti gbà wọ́n là láti wá gbàdúrà fún wọn so yẹn pé tiẹ̀ wọ́n mọ̀ pé Naomi ni ẹni tí ó lè gbàdúrà fún wọn Naomi lẹni tí ó mọ ohun gbogbo tó dẹ̀ lè ṣe ohun gbogbo wọ́n mà ní kìí ṣe kékeré bó ṣe ní náà pé Naomi ò gbọ́dọ̀ lọ pé kí ni Naomi fẹ́ lọ ṣe ń bẹ̀ yẹn pé Naomi ò gbọ́dọ̀ lọ. so àwa sọ pé tí Naomi ò bá ní problem yẹn ni wọ́n ní ọ̀rọ̀ visa àbí nǹkan ọkọ̀ bóyá ó fẹ́ lọ gba visa bó fẹ́ lọ gba no ó ti gba visa bóyá ó fẹ́ lọ gba wọ́n ṣáà ní nǹkan kan ṣá ló dìlé ní ò jẹ́ kó lọ ní ò jẹ́ kó tí ì lọ ó tún lè lọ change mind ẹ̀ o ṣùgbọ́n ṣá o èrò ọkọ̀ wa ní pé kò gbọ́dọ̀ lọ kì í ṣe pé tó bá ti ní problem náà máa rántí pé Naomi jẹ́ èèyàn tiwọn after yẹn ìṣẹ́jú kan báyìí gbogbo wọn tó máa gbógun ti Naomi torí ẹ̀ ní gbogbo wọn ṣe ń kàbùkù ìṣòro máa bá rú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn àwọn tó jẹ́ pé ìmọ̀ tara wọn nìkan kọ́ máa ṣe bí fọ́mọ nìkejì báwọn náà ṣe ní níṣòro ṣe é gbọ́ ẹ̀yin èèyàn mi ẹ jẹ́ ká ṣe dáadáa o ẹ má yẹ ká bá wọn lọ́wọ́ sínú ìwà ìkà o ẹ má yẹ ká ṣe inú níbí ní sọ́mọ nìkejì torí kò sí ìtí ò ní lẹ́yìn kò sí ìtí ò ní jèrè ẹ̀ olúkálùkù máa gba èrè iṣẹ́ ọwọ́ ẹ̀ wọ́n ní Naomi kó máa bọ̀ Naomi náà àwọn èèyàn ní ṣé Naomi wà òkè ṣá mo ló wà òkè wọ́n ní ṣé Naomi mọ nǹkan tó ń ṣe ṣá mo ló kúkú mọ̀ ẹ̀mí Ọlọ́run ló ti sakuléètì gbogbo ọpọlọ àti gbogbo ara ẹ̀ àti ṣe bí ó máa ń ní lára nǹkan tí mo kọ̀ mọ̀ pé Naomi máa ń ṣe kò sí nínú dictionary ẹ̀ yẹ́ẹ̀sì ni yẹ́ẹ̀sì ni ibikíbi tó bá ní ire wà yẹ́ẹ̀sì ni ibi tí ibi bá wà àdúrà ló máa fi ṣẹ́gun ẹ̀ that is Naomi for you Ọlọ́run ti dá bẹ́ẹ̀ mo ní ká má blame ẹ̀ bẹ̀tẹ̀ àwọn pípù yẹn olúkálukú á jèrè iṣẹ́ ọwọ́ ẹ̀ àwọn tó ní kí Naomi ò ní gbádùn àwọn náà ò ní gbádùn ayé wọn àwọn tó ní Naomi ò ní gbádùn àwọn ọmọ ẹ̀ àwọn náà ò ní gbádùn ọmọ tiwọn bẹ́ẹ̀ ni ó máa ṣẹlẹ̀ sí wọn náà ọba ẹni tó bá ní àní dé òun láàní dé bá a máa dé níbẹ̀ tó wà láàní bá òun láàní bá bẹ̀tà wa máa dé láyà tàlàáfíà òun láàní bá Ọlọ́run àti ṣiṣẹ́ láṣepé nínú ayé olúkálùkù wa iṣẹ́ ẹ̀yin èèyàn mi ẹ bá mi share ẹ bá mi like ẹ bá mi subscribe bẹ́ẹ̀ bá mi fi tó pèsè comment section mo kàn ní kí n ta yín lólobó torí mi ní gbọ́ orúkọ bẹ́ẹ̀ kí n má sọ fún èèyàn mi tó tẹ́lẹ̀ kẹjọ ẹ ṣé gan abọ́dọ̀hún adájú lórí wa o Jésù Olúwa wa àmín.